Bismillahirrahmanirrahim. Ogun tá fẹ́ kọ́ra wa lónìí òun náà ni pé àwọn àìsàn tí wọ́n máa ń sọ pé kò gbóògùn àbáwọn àìsàn tó lágbára òun la máa lo ètò tí mo fẹ́ ṣàlàyé fún yín òun lẹ máa lò fún. Bí sínìláì ẹ̀dẹ̀ dúpẹ́ fọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nǹkan tí ọlọ́run ta ti rí àánú ọlọ́run lára ẹ̀rí lórí àwọn èèyàn tá ti fi wò ni màá kọ́ wa nǹkan mẹ́ta péré ló fẹ́ mèsì pọ̀ kódà ẹni tó ní HIV kó gbìyànjú kó lò ó kó ṣiṣẹ́ ìwò ẹni tó ní HIV ẹni tó láwọn chronic àìsàn tó yẹ pé wọ́n ti ní pé àìsàn yóò gbóògùn o kò ṣe kíní kan nǹkan tí mo fẹ́ sọ kó gbìyànjú kó lò ó àmọ́ síwájú kí n tó bẹ̀rẹ̀ sí í sọ síwájú kẹ tó ṣiṣẹ́ yìí àbí tẹ bá ṣiṣẹ́ ìtàn nǹkan tẹ bá lágbára ẹ fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps láti kojú èyíkéyìí nínú àrùn ó ń wò more than 300 àìsàn lọ́jọ́ pípẹ́ ni àti lògùn sí kò lọ ni ó lọ́wọ́ ayé nínú ni mi kí n rọrùn sùn ni àlìjọ̀nú ń dà mí láàmú ni ẹ gbìyànjú kẹ́ get all in one by Sheikh Afagba natural apps àwọn egbòogi láti India láti China ní Arab country àti ní Africa wa lápapọ̀ síbẹ̀ la páàkì ní South Africa à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà báyìí at rate of 15,000 naira kò sáìsàn tẹ́ ẹ lè lò fún bí sínìláì ta'ala ẹ dúpẹ́ fọlọ́hún ẹni tí ò láìsàn lè lò ẹni tó láìsàn lè lò treatment ni cure ni prevention ni so ẹ gbìyànjú kẹ get prophetic medicine wà lára àwọn nǹkan tá a fi ṣe powder tó wà ń bẹ yìí so ọlọ́run á gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ fọlọ́ ẹ WhatsApp wa lórí ẹ̀ +2761295638 15,000 naira Nàìjíríà lọ́wọ́ báyà ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ gba lab kọjá 15,000 naira at rate of 15,000 naira àti pé anybody tó bá nípèníjà lórí ẹ̀mí òkùnkùn àbí spiritual problem ayé ń dá láàmú àbí lórí àìsàn kan sí kejì àbó ń bẹ lọ́wọ́ ọmọ ni ẹ gbìyànjú kẹ́ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +2761295638 now gbogbo ẹnikẹ́ni tó bá nípèníjà lórí àìsàn tí wọ́n ní pé kò gbóògùn bí HIV àwọn àìsàn ńláńlá wọ̀nyẹn ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ìtọ́ra nkúnmí ẹ gẹ́ẹ̀tì ìtọ́ra ẹ rí i pé mò ń wo fún yín nínú ìwé ni òun ní bí ẹ rí i pé mò ń wo fún yín nínú ìwé ni kò rújú ẹ gẹ́ẹ̀tì ìtọ́ra nkúnmí yẹn ẹ wá fi gbo ewé mọ̀ríngà tí Yorùbá yìí jẹ́ ayẹ̀rẹ́ òyìnbó ẹ rí tẹ bá ti fi gbó ẹ dà sínú cup ẹ wá bu ṣíbí kan àbí ṣíbí méjì black seed oil sí kẹ́ni náà mú kẹ́ máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ kẹ́ni náà ṣe fún complete 90 days bí sínìláì àìsàn náà fi ilẹ̀ ìtọ́ra nkúnmí ewé mọ̀ríngà àti kíni o àti black